Eguasa, oh yeah, go be to wa. Oh, it's a wa, ana lo dogo to we. Ye wa giba to we. Ebo ya wa to ta ba, ya do to we. Oh, it's ba. On that way, go we about we abo. Wa talk we. Hey, ana kwani. We have a kid dinner. Boom. Oh, what's here when you do time I water we? Yeah, Daniel and ya go for me. A team walking even near the man. Oh, water way and do time I work or walk over another woman at the nana. Why have we in the two walk back? Ah, or just when I went out, I do my body in your ball. Why do you get a body if I need to tackle your way and equal like that? No, you want. I'm making a goopy. Ọ̀nà àdìwá ọ̀nà àdìlò yẹ ọ̀bùkà ọ̀gíkù dáwọ́ ìjókòó wa ẹ̀dẹ́lẹ̀ yìí mú emanikọ́dé èyí àfọwé òyì tó rábọ̀ ẹ̀bù ìdó àdúgbò fi ọ̀ emanikọ́dé náà sì yàkú kó bọ́ máa bá bó ṣe emanikọ́dé ni ayẹyẹ ìwádìí ó kà gbé ilé ìyá ọ̀rẹ́ náà jẹ́ oge fàbàsán. Obi ọjọ́ wèé náà di ọ ọkọ èdè eye ìwà bẹ̀gẹ̀ ẹ̀gbọ́n wà á jẹ́ yẹn nípa sẹ́kù yẹn náà ó sún abóṣì nínú yẹn nípa ètò lẹ́mu yẹn yà kọ́ ẹ̀kẹ́ yẹn wá yóò sì yàn án wọn wá dé gbàgàdà àyíyá kẹ́ obi ọjọ́ wèé náà di ọ ẹ̀yìn àgbẹ̀ yẹn nìkan dé yẹn lè dùn sí kókó ọ̀nà náà gbọ́ nàgbé nọ́pà náà gbé nọ́pà gbé gbogbo náà fi ẹ̀fọn n'akẹ́kọ̀ọ́ dé ọ̀pàdé ibẹ̀ adọ́gbẹ́ orí ọdún òwe iná dìọ̀ ẹ̀ẹ́dẹ̀dọ́gbé ọdún òwe ọgbẹ́ náà bẹ̀ akọ̀dé abẹ́ àtàmà ẹ̀rẹ̀ dẹ́ agbẹ́gbẹ́ òkùnrin yẹn gẹ̀ àgbẹ̀ náà wọ́n ayé yẹn náà wẹ̀ wàá dẹ̀dẹ̀ yìí wọ́n á jọ gbé ẹ̀gẹ̀ kí ẹni bẹ̀ nódẹ̀ yẹn ká àròdọ̀ ọdún òwe bẹ̀ tó òun ọ̀dájọ́ ni ọ̀nà jùlọ ẹ̀ tàbí bá ní wọ́n máa wẹ̀ bódà àyìn yàn pẹ̀ wàgì abátọ̀ máa náà múná báyà mú fi bá rẹ̀ ọmọ akọ́mọ náà ó wù má pẹ̀ ẹ̀rọ yẹn wàgìlì tẹ̀ orí ọjọ́ wèé mu yẹn náà wà á mú fi bá ètò òun yẹn náà kíkọ́ ní àjọ yẹn náà kí n ságẹ̀ lọ́rọ̀ ìgbé yẹn náà pa lọ́dọ̀ náà àjùpọ̀. bẹ̀wọ̀nù wẹ́ o bẹ̀wọ̀nù wẹ́ ní nùnù wẹ́ yàtọ̀ tá wẹ́wẹ́wẹ́ nùnù wẹ́ yàrá òwe ìsà. Ọmọ nọrọ webo ọmọ sẹti dodo ọmọ sẹti bò wá òtún ní wọn pẹ wọn wá wà nọgẹ ọmọ sẹ o ata lónú yàn abẹ́rẹ́ orí rẹ.
Iwenu menwanu Unumona kwe babana Ado Wajere we ayoyo wakariori Mede agbi Ede iwa bebe itu ohun riori Ona yuboki yahu Ona gobiladia Ona akekwu bayi Yewe ni wa laje iba no waru agwe mo mo wa de gbowa Ona gbagbe oyigo to ma ye lololo Oyi ya ga ya o Osizene Obi ojo we not Ona wari so Ebo wade o Ebo yero wa fere Ebo iwa fere yero gbe Denu soyi no de matter where Oba agwe bo na gbe ai wo gbe Denu soyi ni matana yota so wo ojo we ne yata mo ojo we we itu ohun gbobi yi Ọjọ́ wo náà wà á di ọ̀rísì bá ẹ̀rù yá bí mà tú òun lẹ́lúgẹ̀lẹ̀ tẹ̀mẹ́ náà ẹ̀dúnmọ̀ ẹ̀sẹ̀ úgẹ̀lẹ̀ yẹ gbọ̀mọ́ òun yẹ́ bẹ̀ gbọ̀mọ́ náà òbí yẹn wẹ̀ yà pé ààrẹ mà lọ́wọ́ jẹ́jẹ́ wa mọ́ ẹ̀ yẹn náà gbogbo yọ̀ akọ̀ yẹn náà dẹ̀dẹ̀ mọ̀ pa. Ùsùn ẹni màá ní gbórí ọjọ́ wo ní nígbà ẹ̀kọ́ ọjọ́ ìbàsán ní ẹ̀ka wa gẹ́gẹ́ tẹ̀ mù yẹn náà mọ̀ pa yẹn náà àgbẹ̀rù àbẹ̀ ẹ̀gbó òbí ọjọ́ wo yẹn yà ẹ̀ ìjọ yá di òkàdà so pé báyìí ìjọ yá ẹ̀ wẹ́ ìtú ohun kẹ́yìn ọ̀pọ̀ mọ́ná ìpí àríyé náà ní àgbètú ohun ẹ̀sọ́ náà tó sínú ní ẹ̀nìkan dé ẹ̀yẹ́ ló paná tàmí náà paná wẹ̀ ẹ̀rẹ̀ ìjọ isi fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kábẹ̀ isi fi òbí ọjọ́ wẹ̀ẹ́dẹ̀ rẹ̀ náà yà á mú káwọ́ ẹ̀ ìtú ohun ọgbẹ́ ẹ̀bùn ló wà hàn yẹn bá tilẹ̀ bóyá tàmí ọjọ́ wẹ̀ wáyé ọjì ẹ̀yẹ́ tú ohun ọgbọ̀wọ̀ ẹ̀ ìbàdìkan dé ọjọ́ sisi fi ẹ̀ Anawe na amuni ya yari Ibani kote ni yana abiye yari Aikele dune ya ta Emata don Ni akbe yana doju ni ya kake ni abiye yi Hey Ebo so ebo kwe Ya odi jebe na ka Oiwe Da doge ine mwanu Nda Ununa kboma ununa besi mwa Waime mwanu Wani ya ta lobe social media we Ide na kin ide makin Wame mwanu ruda Ebo dena duza Ya temena se Obono koko Owe negari nyenyegu Inyenyegu wabo koko emo maje obonire Menwanu we ni Nunu we ya tota wewewe Nunu we ya obyo isa Ngakyo manore webo Ọmọ sẹ́tì dodo ọmọ sẹ́tì bò wá. Tutu ní ẹ̀rọ pé mo wá wà nọ́ọ̀kì ọmọ sẹ́ o. Ẹ̀ta lónú ní àbẹ̀rẹ̀ rẹ̀.